Àwọn onígbàgbọ́ ọmọlẹ́yìn Kristi ni wọ́n ti fi dá lójú pé Ọlọ́run ní agbára láti lè pèsè ààbò àti àwọn ohun gbogbo tí wọn yóò máa fi ṣe ilé ayé wọn tí wọ́n bá rìn ní ọ̀nà tòótọ́, kí wọ́n sì yẹra fún ìwà ìbàjẹ́ àti pé kí wọ́n máa jèrè ọkàn fún Kristi nígbàkúùgbà. Ààrẹ iléeṣẹ́ ìránṣẹ́ Pentecostal Sanctuary Bible Ministry, Wòlíì Sunday Iyọ̀adé ló pàrọwà náà níbi ìpàdé tó bá àwọn oníròyìn ṣe lórí ayẹyẹ ìdásílẹ̀ ọdún 29 àti ìpàgọ́ ọdún 23 ìjọ náà. Oníròyìn wa Anthony Gandun tó wà ní olú ilé ìjọ náà tó wà ní Odò Ẹ̀gbọ́, Ìjẹ̀bú-Òde jábọ̀ ìròyìn pé ó lo àkókò náà láti sọ àwọn ìran rere tí Ọlọ́run fi hàn lórí àgbáyé, orílẹ̀-èdè Nàìjíríà, ìpínlẹ̀ Ògùn àti ìjọ náà lápapọ̀. Ní gbogbo ọjọ́ 11 oṣù kẹta ọdún ni iṣẹ́ ìran ọmọlẹ́yìn Kristẹni Pentecostal Sanctuary Bible Ministries máa ń péjọ láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí oore-ọ̀fẹ́ Ọlọ́run lórí ilé ìránṣẹ́ náà àti àwọn ọmọ ẹgbẹ́ láàrin ọdún kan sẹ́yìn, àti láti lo àǹfààní náà láti jẹ́ kí àwọn aráàlú mọ̀ nípa ìpalẹ̀mọ́ ìjọsìn náà fún ayẹyẹ oníbejì tí wọ́n fẹ́ ṣe. Lẹ́ẹ̀kan sí, ìránṣẹ́ yìí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ètò tí wọ́n ti là kalẹ̀ láti sàmì ayẹyẹ ọdún 29 ìdásílẹ̀ ìjọ náà àti ayẹyẹ ìpàgọ́ ọlọ́dọọdún 23 irú rẹ̀. Ààrẹ ilé ìjọsìn náà ṣàlàyé wípé àkórí ayẹyẹ ti ọdún yìí wọ́n ṣàyàn láti lè fi dá àwọn onígbàgbọ́ òdodo lójú agbára Ọlọ́run láti pèsè fún àìní wọn bó ti wù kó le tó. Wọ́n tún lo àkókò náà láti sọ nípa oríṣiríṣi ètò tí wọ́n là kalẹ̀ fún àjọ̀dún àti ìpàgọ́ ìjọ náà. Òjíṣẹ́ Ọlọ́run yìí tún sọ fún àwọn ará ìlú ìran rere tí Ọlọ́run fi hàn lórí gbogbo àgbáyé, ilẹ̀ Áfíríkà, orílẹ̀-èdè Nàìjíríà, ìpínlẹ̀ Ògùn àti ìjọ náà. Adétóyè Adégbénró ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde.